tún kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àdẹ́dá. Àwa àti yín á mọ̀ lọ́re á mọ̀ bọ̀re o, torí pé ìkọ́kì kọ́bálá ìtàkùn kítàkùn kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fíní ládìẹ tó kò ìmọ̀ bọ̀. Àwa àti yín á mọ̀ lọ́re á mọ̀ bọ̀re o, àwọn ajógún òní lágbára lórí ìṣẹ̀dá wa. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò, a tún ti mú èrò àti ìwòye àwọn èèyàn wá lórí ọ̀rọ̀ tó ń lọ, pàápàá jùlọ lórí ìpapòdà kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde àti ìtọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ikú bàbá nílùú Ìjẹ̀bú-Òde. Ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ, òní kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde òní wọ́n papòdà tí wọ́n lọ bá àwọn baba ńlá wọn. Ọjọ́ ìsinmi ọjọ́ àìkú Sunday 20 oṣù keje ọdún tá a wà yìí òní àdúrà ọjọ́ kẹjọ kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde tí wọ́n papòdà tí wọ́n lọ bá àwọn baba ńlá wọn. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú bàbá, pàápàá jùlọ níbi ètò ìsìnkú bàbá, ó ní ó ti ń fa wuyewuye, ó ti ń fa ọ̀rọ̀ láàrin àwọn ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáláyé. Wọ́n á fẹ́ mú ìwòye àti èrò àwọn kan wá fún yín lórí n tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí kó lè bá yé wa. Ṣùgbọ́n ẹjá máa fi àsìkò yìí kí kábíyèsí ọba Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin tìlú Ọ̀yọ́ fún ti ayẹyẹ ọjọ́ ìbí orí kádún 50 ọdún lókè ìpẹ́. Ẹ wá jẹ́ kí n mú ìwòye àwọn èèyàn, ẹ jẹ́ kí n mú wá fún yín lórí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú kábíyèsí ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún yín, ẹ jẹ́ kí n mú wá kí a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi nínú yàrá yìí. Ọlọ́dún dẹ káàbọ̀. Mo kí n pé ẹ kú làákàyè, ẹ kú ọpọlọ. Ọlọ́run ní jórí yín dàrú. Ṣé rí àwọn nǹkan kan ò kàn wá, ó dẹ̀ tó kàn wá àmọ́ bá ṣe dá sí i. Mo ti ṣe prógámù yìí rí. Bẹ́ẹ̀ bá jẹ́ real Muslim tó jẹ́ Mùsùlùmí gan original tó dẹ̀wù tó fẹ́ jẹ oyè tó fẹ́ ká yọ ọmọ òun on behalf of religion tó ń ṣe mọ́sálásí ni kó lọ o ọ̀kọ́ lọ sí ilé kéwú ńlá kan fi joyè ẹ̀sìn kó wá wú oyè ń ká yọ ọgbọ́kọ̀rùn ọmọ. Bẹ́ẹ̀ bá dẹ̀ jẹ́ Kristẹni tó wù láti jẹ oyè tó fẹ́ kí gbogbo ayé ọgbọ́ àmọ́ bí jẹ́ jíǹde oyè on behalf of Kristẹni kó kọjá lọ sí church kó tàbí 40 tẹ́ǹtì 100 tẹ́ǹtì gbogbo ọ́ọ̀lù tí bá bẹ nílùú wọn kọ́rẹ́ǹtì gbogbo ẹ̀ kó pe gbogbo ayé. Ṣé rí kéèyàn ó sọ pé òun fẹ́ jí ọba kó wá ronú pé religion kan ló fẹ́ mú lọ síbẹ̀, wàláì mistake ni fún wa. Wàláì mistake ni. Ẹlòmíì lè máa gbọ́nú ẹni tó jẹ́ Mùsùlùmí kó gbọ́ lágbòye ọ̀kọ́ má gbọ́ lágbòye. Because níta máa mọ̀ ẹ́ pọ́ jẹ́ mistake. Tẹ́nìkan bá sọ pé òun lọ jí ọba ní ìsìn òun lọ sáàfin ọjọba, ọ wá ní gbogbo yẹn tí bẹ́ẹ̀ pátá Kìrìsìtẹ́nì ọ̀gbọ́dọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé òun jẹ́ Kìrìsìtẹ́nì mọ́ láàfin, ẹnìkan ọ̀gbọ́dọ̀ jó òun pé òun jẹ́ oníṣẹ̀ṣe mọ́ láàfin.
anybody gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹ jọ̀ọ́ bá mi bí léèrè tó bá parí ìtàn náà tiẹ̀ ṣé tẹ́lómi bá fẹ́ jẹ́ tó bá jẹ́ oníṣẹ̀ṣe ntí ọba ti ní lọ títí lápòjúwe mo já àfáà ní ìsìn kí wọ́n sọ pé mo fẹ́ jọba ní ìsìn mo wá ní ẹ wá láàfin mi wá sí láàmú ṣe Kùránì nìkan láàmú kà mo mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ kó tó di kí mo tẹ́rí lọ bẹ ṣẹ́kọ̀ ní wípé gbogbo ẹni tí ọba tẹ́rí wa dé ó ní iye ọjọ́ tí wọ́n fi wà ní ìpẹ̀bí ọjọ́ tí wọ́n wà ń bẹ ó ní tí wọ́n mọ̀ fún wọn jẹ́ ó ní tí wọ́n mọ̀ fún wọn mú sẹ́ni tó jẹ́ tán tó bóde tán tí a padà wà dáadé fún tán tọ́wọ́ ní báyìí ní ìsìn inú gbogbo tí jẹ́nu ààfin yìí gbogbo yẹyin pátá ẹni tí ọba ti kírun ẹ máa lé bóde ẹni tí ọba kírun ẹ gbàlẹ̀kẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó ń jẹ kó tó di pé dí adé fún yẹn ń kọ́ ẹni tó mú kó tó di pé wọ́n dí adé fún yẹn ń kọ́ ṣé ìlànà ti Islam nìyẹn ni àbí ìlànà ti Kristẹni ṣe rí kọ́lọ́jọ kó ṣàánú wa oníkálukú wa ní ká lọ máa la wa gbogbo ẹ tó bá ti jẹ́ orí adé gbogbo ẹ̀sìn tí bá ń bẹ nùlù lọ́jẹ́ tiẹ̀ ení bẹ́ẹ̀ bá ti wá kọjá lọ sáàfin tó lọ gbadé wọ́n sọ bí wọ́n ṣe ń ṣe ó ní tí wọ́n máa ń ṣe nínú mọ́sáàsì ó ní tí wọ́n máa ń ṣe ń ṣọ́ọ̀ṣì ẹni tó bá ti mọ̀ yìí pé tí wọ́n ń ṣe mọ́sáàsì wọ́n ṣàlùwàlá wọ́n ó kírun òun ọ̀bá ní ilé ṣẹ́ṣẹ́ mọ̀ pé kò ní wọ mọ́sáàsì àkókò tí wọ́n bá ń pèrú yọ kọjá tiẹ̀ lọ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe ń ṣọ́ọ̀ṣì ó ṣe tá àti bá wọn pàtẹ́wọ́ kò sí nǹkan kan tó lọ sí ẹbẹ̀njọ́ Sunday o nígbà tí ìṣègùn wọn ń ṣènáwó táàpù wọn yìí fáìtì ẹ táàfà bá ń ṣènáwó tó bá yìí fáìtì yẹn kò sẹ́ni táàfà ò lè yìí fáìtì àmọ́ kí wọ́n ń ṣènáwó nù tó bá di ìrìn àjò ìjọsìn ẹni tí ì bá sara àwọn ò lè wọbẹ̀ bẹ́ẹ̀ bá sọ ẹ gbọ́ náà bámi ẹ má bínú fẹ́ béèrè kan ṣé ìbéèrè ni sàrẹ́ má bínú torí ọlọ́ bámi ṣé báwọn afọ́n ṣe lọ sí Àwùjalẹ̀ yẹn ṣé wọ́n ṣe mistake ni sà. jẹ́ kó sọ̀rọ̀ tán wọ́n bá a sọ̀rọ̀ lọ́wọ́ ni wàá kọ́ fi hàn ọ́ jẹ́ kó sọ̀rọ̀ tán. ẹ jẹ́ kó béèrè ọ̀rọ̀ tó fẹ́ béèrè. ẹ jẹ́ ká báyà sọ gbogbo ẹ̀ papọ̀ ni. mo ń gbà báyà yá. bóyá kó sọ gbogbo ẹ̀ papọ̀ ni. mo ní ṣé báwọn afọ́n ṣe lọ sí Àwùjalẹ̀ yẹn ṣé mistake wà ń bẹ̀ sà. kò sí mistake fún àwọn àfáà tí wọ́n lọ sí Àwùjalẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n ní àdẹ́gbọ́dọ̀ dá bàbá lẹ́bi torí ìṣọ́sẹ̀ tí bàbá filẹ̀ ni bọ̀tí nígbà tí bàbá ti mọ̀ yìí pé n táwọn fẹ́ kọ́ padà láìdí ìrìn àjò àwọn nìyẹn tí ẹ dẹ̀ mọ̀ yìí pé n tọ́tọ́ ni kò yẹ kán àpìlà fọba. àwọn nǹkan kan àwọn ọmọ rí i pé a fi ń gbé ìsìláàmù lárugẹ fáì lóòótọ́ ni àmọ́ tí ò lè lọ títí bàbá ti lọ ní ìsìnkọ́ lọ́jọ́ kó bá ní sàlékún kẹ wọn náà. báwo ló dodo ṣé mo pé Àwùjalẹ̀ fúnra wọn lè má determine wípé àwọn máa declare kó nínú ṣẹ̀ṣe kó tó di pé wọ́n lè má ní lọ́kọ̀ kó jásí pé gbà tó débẹ̀ tó tí gbogbo nǹkan ń lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá decide ẹ̀. fáì kò sí rọ́ńbẹ́ bọ̀tí ló fi jẹ́ pé àwọn olóyìnbó máa ń sọ pé kéèyàn ó rò kéèyàn ó tó ṣe àbí òye ìrìn àjò ètò tó orí adé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ bí pé gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹni tí bàbá dẹ̀ béèrè tí ẹ sọ ẹ pa àwọn fẹ́ ni but eléyìí ti lọ because of another time dẹ́mẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì inú mi dùn pẹ̀lú ètò tá à ń ṣe nínú yàrá yìí tẹ́lòmíì bá fẹ́ máa sọ̀rọ̀ nígbà tí bàbá mi kan tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ látara bọ́rọ̀ yẹn ṣe ń ká wọn lára láti fẹ́ máa bú bàbá wa Àwùjalẹ̀ ojú ẹsẹ̀ ní gbogbo ló lè jẹ́ kí wọn tẹ́ ẹ bá wo ohun tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín sọ pẹ̀lú bàbá yẹn látara pé wọn ọ̀dẹ̀ mọ kí ni protocol ẹ̀sìn náà ni àti muslim àti kírísítẹ́nì òfin sọ yí pé ẹni tó bá ti kúrò láyé ẹ má sọ ìbàjẹ́ rẹ̀ ẹ má sọ burúkú rẹ̀ torí pé tí ó parí ayé ẹnì kọ̀ọ̀kan wa náà àti ìmọ̀. bẹ́ẹ̀ni. ṣàgẹ́tì nǹkan ẹ nísìnyí. bámi ẹjọ ṣẹlẹ̀ là wá lóye wípé irú ráìtì wo làwọn àfáà yẹn ní láti lọ sin Àwùjalẹ̀ irú ráìtì wo
ni wọ́n ní láti lọ sí wọn. láìsí tí wọ́n ní wípé kábíyèsí ló ti ṣàsọ́ọ́lẹ̀ ṣẹ̀ríà dẹ̀ ní àsọ́ọ́lẹ̀ tí òkú bá sọ a lè tẹ̀lé tókú bá ṣàsọ́ọ́lẹ̀ burúkú ni wọ́n ní ká má tẹ̀lé ṣẹ́dẹ̀mọ́ pé àsọ́ọ́lẹ̀ tí bàbá wa Awùjalẹ̀ tí wọ́n sọ yẹn ìdùnnú àti ìwúrí ni fún mùsùlùmí bó tiẹ̀ jẹ́ wípé yóò padà tó nǹkan ṣe ni ká má wí kò kù torí pé nísìnyí tí kábíyèsí mi bá tó jẹ láàfin yẹn ẹjọ sáwà mùsùlùmí láti tó fún yẹn kọ̀ntró rẹ̀. ṣé ṣẹ̀ríà ló fi jọba ni. ẹ jọ mo ní question àfà tó rọ lókè bá ti sọ̀rọ̀ ẹ má jẹ́ agbára wa lásìkò ṣe rí èmi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ Ìbàdàn ni mí ibi tí mo rẹ̀ gbé jáde ń Ìbàdàn ibi tó lápẹ̀rẹ̀ ni ọmọ bíbí ọjà ọba ni mí tẹ́ bá dọ́dọ̀ wa Èṣù wà Ọ̀ṣun wà Igbá Ọ̀ṣun wà òkúta ni Èṣù tó wà ń bẹ kò sí bí eégún Ìbàdàn bá ti jáde alápásápá ó máa débẹ̀ àmọ́ mo fẹ́ jẹ́ ká mọ̀ kankan dájú mo kéré sáwọn tó wà bíbẹ̀ púpọ̀ gbogbo wa àwọn àfáà tó ń tú tírà àti babaláwo tó ń dáfá ojú kan náà kan lọ fi ń dá ifá wọn bẹ́ẹ̀ dẹ̀ ni àfáà tó ń tú tírà ojú kan náà kan lọ fi ń tú tírà wọn tán tú ṣe rí bàbá yìí wàláì kò ṣe mistake torí pé ibi tó bá dé lọ́jọ́ orí ẹ̀ yìí ọlọ́jẹ́ káwa náà gúnlẹ̀ ayọ̀ question kan tí mo kàn need láti bi gbogbo ọmọ Yorùbá láti bí ọdún tí bàbá ẹ̀ ti ń ṣe interview tó sọ yìí pé gbogbo ẹ̀yin ẹjọ́ ọmọ fẹ́ bèrè lọ́wọ́ yín sà ẹni ó ní yàrá kan tó ń gbé ọba wọ̀ ẹjọ́ ṣé ẹ lè ṣàlàyé tó ń fún wọn jẹ́nu yàrá yẹn àti tó ń fún wọn mu àwọn tá a bá jẹ́ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ẹjọ́ ọ̀nà òdodo sà kí ni nǹkan tó ń fún wọn jẹ nínú yàrá kí ni tó ń fún wọn mu. ẹ máa gbọ́ ìbéèrè méjì lẹ ti béèrè àkọ́kọ́ kò sẹ́nì kankan tó sọ wípé n tí bàbá sí ọ̀dà bó tiẹ̀ jẹ́ pé yẹ káwọn náà ti rò ó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tí ìṣe kí wọ́n ro nípa àwọn òkun kékeré lórí àpèrè ó yẹ ká ronú wípé táwọn bá dàgbà ó wu àwọn láti parí ayé àwọn sínú Islam wọn ò ní apply fún ọba àwọn àfáà tí wọ́n dẹ̀ lọ kírun sí wọn lára ẹnìkan kan gbọ́dọ̀ blame wọn ojúṣe Islam ni wọ́n lọ ṣe gẹ́gẹ́ bí tí bàbá sọ pé wọ́n fẹ́ tọ́dẹ̀ jẹ́ ìlànà bó tiẹ̀ jẹ́ pé ààyè tí bàbá yẹn wà wọ́n mọ bó ni wọ́n ṣe máa ń ṣe fún gbogbo àwọn lọ́balọ́ba láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sanget èyí tẹ́ wá béèrè pé kí ni wọ́n ń fún wọn ní pẹ̀bí yẹn ṣe rí ìbéèrè tẹ́ ń béèrè yẹn ó dàbí àwọn oníkẹ́wọ́n pé kíní kan ní àájímùlì kàlám wọ́n máa ń pè ní ìbéèrè tó fọ́jú. àwọn babaláwo àwọn afọbajẹ àwọn tí wọ́n wọlé síbẹ̀ kì í ṣe kùránì ni wọ́n lọ kà ń bẹ̀ kì í dẹ̀ ṣe báíbù o kì í ṣe kùránì ni wọ́n lọ kà kì í ṣe yàsí kì í ṣe sàwákà o kì í ṣe báíbù kì í ṣe sáàmù. yes sir kí ló ń fún wọn. gbogbo tí wọ́n lọ sí bẹ̀ yẹn èyí tí wọ́n fún wọn jẹ bí àwọn tí wọ́n fún wọn jẹ ni wọ́n mọ̀ àmọ́ tí wọ́n fún wọn jẹ bẹ̀ kì í ṣe hàntú kì í dẹ̀ ṣe sáàmù. ọ̀nà òdodo ṣe rí ẹja sọ̀rọ̀ kan. yes. Ààrẹ Ọ̀nà Kakanfò wa ṣe ẹ bá mi sọkọ rẹ̀ kẹ́ bá mi dákọ rẹ̀. ṣe Gani Adams. yes sir ṣe ra wa Yorùbá a ní ọlá gan a ní ipò kan a ní gbogbo tó tọ́ ọ̀dọ̀ wa ló wà àmọ́ àmọ́ value ẹ̀ ṣẹ́rí mojú sọ kankan ṣẹ́rí ìkábà bẹ́tìlá ti kìlẹ̀ ọlọ́run ọba tí gbogbo ayé ń lọ lónìí ẹ tó bá lọ ka ìtàn Ànábì Ismaila ẹbọ náà ṣe ń bẹ̀. and it's still there now. it's not there more again nígbà yẹn kọ́ tó wọ ìkábà mọ́ wọn ò tí ì bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹbọ ti wà nǹkan yìí ti wà ó ti pẹ́ kì í ṣọ̀rọ̀ sí i ìgbà tó ní kálukú wá rí i pé tó wá yá tọ́lọ̀ fẹ́ kílẹ̀ rẹ̀ ọlọ́run náà ló máa ṣèdájọ́ ní gbogbo àwọn kìíní
ọba balóso ọba balájẹ ọba ò ní ẹ̀sìn kan pàtó tó ń ṣe. tó bá jẹ́ christian lónìí ó lè jẹ́ muslim lọ́la, tó bá jẹ́ muslim lọ́la ó lè jẹ́ onífá lọ́la. gbogbo wa tá a jọ ọmọ káàró òjìrì ìgbà tán lóyún wa wọ́n dífá nínú ilé, wọ́n dífá, wọ́n mọ̀ atọ́nisọ́nà nífá jẹ́. kìí ṣe bọ́n ṣe ń ṣe ní ìsìn làwọn tó ń ṣe yẹ́sẹ̀ máa gbọ́, kìí ṣe bọ́n ṣe ń ṣe ní ìsìn làwọn tó ń ṣe. Aláàfin Ọ̀yọ́ Lámìdí. kí ni kókó tẹ́ fẹ́ fàyọ gẹ́gẹ́? nǹkan tẹ́ fún fàyọ fún ibẹ̀ gangan ni yí pé a ní ráìtì kankan láti sọ yí pé tí bàbá yìí ṣe ò bójúmu. ẹ jẹ́ kí n máa sọ fún yín pé ọ̀nà àbáyọ wà fún gbogbo ẹni tí àrùn tàbí àìsàn anemia, ìpákè tàbí ìpá gangan tó bá ń yọ lẹ́nu tó ń dà láàmú. bóyá wọ́n ti sọ fún ọ pé operation ni ó ṣe, tàbí ìwọ ti ṣe operation ó tún wá padà ó tún yọ ẹ́ lẹ́nu. fọkànbalẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o pè, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. ìlànà ewé àtegbò tí yóò jẹ́ kí anemia yẹn tí yóò jẹ́ kó kúrò ńbẹ̀, bóyá ó wú ni o sẹ́gbẹ̀ẹ́ ẹkùn tàbí sàlẹ̀ ẹkùn tàbí bí ẹpọ̀n bí nǹkan ọmọkùnrin, á jẹ́ kó kúrò ńbẹ̀ tí kò sì ní dọ̀ láàmú, tí ò ní yọ lẹ́nu, tí ò sì ní padà mọ́. torí pé inú rírí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá operate ẹ̀ tán bá ṣiṣẹ́ abẹ fún lórí anemia yìí, ó ní ó máa ń padà after operation lẹ́yìn tán bá ṣiṣẹ́ abẹ fún wọn. ṣùgbọ́n ìlànà ewé àtegbò yìí á mú anemia yẹn kúrò, á jẹ́ kó á pa nínú, á jẹ́ kó pòórá, kò sì ní dọ̀ láàmú, kò dẹ̀ ní padà mọ́. gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti lò ó tí wọ́n ń dúpẹ́ f'Elédùmarè. ìlànà ewé àtegbò ni tẹ́yìn náà sì mọ̀ wípé agbára ń bẹ nínú ewé àtegbò. àwọn tó bá mọ lílò rẹ̀ nìkan ò ní wọ́n lè sọ. ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ ṣàlàyé fún wọn. a mọ̀ ọmọ kékeré, a mọ̀ ọmọ àgbàlagbà. ọ̀nà àbáyọ ó sì wà fún un, bóyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o tàbí ti wà ń bẹ̀ tipẹ́. 07025856416 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó pè láti ṣàlàyé fún wọn.